Gbèsè TV. Àbọ̀rú àbọ̀yè àbọ̀ ṣíṣẹ́ o, ẹ kú ojúmọ́ o, ẹ kú ojúmọ́, ẹ kú ojúmọ́ mọ́, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń gbọ́ mi. Orúkọ tèmi ni Awo Ifá Káyọ̀dé Ifáwùmíire Òjó. Ní òní a ó sọ̀rọ̀ nípa àwòrò àti ìtumọ̀ àwòrò àti àwọn tí à ń pè ní àwòrò nílẹ̀ káàárọ̀ oòjíire nílẹ̀ Yorùbá. Ọ̀rúnmìlà Ifá ó sọ̀rọ̀ nípa àwòrò gẹ́gẹ́ bá a ṣe máa sọ lónìí. Ifá sọ nínú odù Ifá Ọ̀sà Ọlọ́yàn tí a ń pè ní Ọ̀sà Rẹ̀tẹ̀, Ọ̀sà Ará-Ẹdẹ. Ifá sọ ńbẹ̀, Ifá wípé arúgúdú ẹnu ẹṣin, ìjára pàkìtì lọ́rùn ẹ̀fọ̀n, àwọn ló dífá fún àwòrò òsìn ọ̀pẹ. Eléyìí tí yóò máa ṣe àkókò ohun gbogbo níre níre, ẹbọ lawó ní kó ṣe. Ìgbẹ́ dídé tí mo dé, òun ni mo ṣe àkókò ajé. Èmi làwòrò ṣọpẹ́, ilé mi fi ń ṣàkókò ohun gbogbo níre níre. Dídé tí mo dé, òun ni mo ṣe àkókò aya rere. Èmi ní àwòrò sí ọ̀pẹ, ìní èmi fi ń ṣe àkókò ohun gbogbo níre níre. Dídé tí mo dé o ni mo ṣàkókò ọmọ rere. Èmi ní àwòrò ṣọpẹ́, ìní èmi fi ń ṣe àkókò ohun gbogbo níre níre. Dídé tí mo dé, mo ṣàkókò ire gbogbo. Èmi ní àwòrò ṣọpẹ́, ìní èmi fi ń ṣe àkókò ohun gbogbo níre níre. Gẹ́gẹ́ bá a ṣe mọ̀ nínú ìtàn fáì, àbí gẹ́gẹ́ bí Ifá ti sọ nínú ìtàn fáì, gẹ́gẹ́ bí ó ti ṣe àpẹẹrẹ àwòrò òrìṣà nínú àwọn odù Ifá kọ̀ọ̀kan. Àwòrò Ifá jẹ́ kó yé wa wípé kò kí ń ṣe igi, kò kí ń ṣe ọ̀pẹ, kò kí ń ṣe ẹranko, ènìyàn náà ni à ń pè ní àwòrò. Ṣùgbọ́n àwòrò ó ní ìtumọ̀ púpọ̀, wọ́n dẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tí wọ́n ń ṣe. Gẹ́gẹ́ bí a ti mọ̀, àbí gẹ́gẹ́ bí Ifá ti sọ nínú ọ̀pọ̀lọpọ̀ odù Ifá nípa àwòrò, Ifá ṣe àpẹẹrẹ àwòrò gẹ́gẹ́ bí olórí òrìṣà kan, àbí adarí òrìṣà kan, àbí òjíṣẹ́ irúnmọlẹ̀. Ìgbà míì àwòrò nínú àwọn òrìṣà míì a máa jẹ́ olúwo, gẹ́gẹ́ bí a ṣe ní olórí awo nínú Ifá. Àwọn àwòrò míì wọn a máa jẹ́ olórí orò nínú àwọn òrìṣà àbí awo tí wọ́n bá ń ṣe. Àwòrò ó jẹ́ olórí awo torí pé awo pé oríṣiríṣi. Awo eégún wà, awo ọ̀pá wà, awo òrò wà. Ṣùgbọ́n gbogbo ẹni tí wọ́n bá ti ń pè ní àwòrò ní ilẹ̀ Yorùbá, ó dàbí
òjíṣẹ́ òrìṣà àbí aṣojú òrìṣà àbí olórí òrìṣà ní ilẹ̀ Yorùbá. A ní àwòrò Ọ̀ṣun, ẹni tó jẹ́ gẹ́gẹ́ bí olórí àbí adarí Ọ̀ṣun tó lè gbọ́, tó lè bá sọ̀rọ̀, tó lè gbọ́n tí ń sọ. Àwòrò òrìṣà ó jẹ́ ẹni tó mọ̀ nípa pàtó òrìṣà tó bá gbé dání, yálà eégún, Ọya ni o, Orò ni o, Ìjà ni o, Ṣàngó ni o, ṣùgbọ́n ó gbọ́dọ̀ mọ̀ dájúdájú bí a ṣe ń bá òrìṣà náà sọ̀rọ̀, irúfẹ́ òrìṣà tí a bá jẹ́ àwòrò lórí. Irú àwòrò bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ mọ̀ dájúdájú bí a ṣe ń kojú òrìṣà náà, bí a ṣe ń bọ́, bí a ṣe ń bá sọ̀rọ̀, bí a ṣe ń rán níṣẹ́, bí a ṣe ń fi ń gbèjà ara ẹni jà. Lára àránṣẹ́ náà ni àwòrò ó gbọ́dọ̀ jẹ́ tí ó ní làákàyè, sùúrù tó sì ní ọgbọ́n tá a fi ń darí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn, nítorí pé olórí ni àwòrò máa ń jẹ́. Àwọn tí wọ́n ń ṣe òrìṣà pọ̀ nínú àlàyé pé òrìṣà ó ní àwọn emisìn tó pọ̀. Nínú emisìn yìí la ti gbọ́dọ̀ rí olórí kan. Emisìn òrìṣà tá a bá ń bóyá Ọ̀ṣun nínú òrìṣà tiwa, gbogbo àwọn emisìn tá à ń sin Ọ̀ṣun, bóyá Ifá náà ni à ń sìn, gbogbo àwọn emisìn tá à ń sin Ifá, a gbọ́dọ̀ ní akojú òrìṣà àbí olórí òrìṣà àbí aṣojú òrìṣà, báwọn olóyìnbó ń pè ní representative or chief whip, tó jẹ́ pé ó máa darí wa ní nítorí ìṣàwí tí ó fẹ́, nítorí ní ká ṣe báyìí báyìí ni. Àwòrò ó gbọ́dọ̀ jẹ́ ẹni àṣàwábá, ẹni tó ní ìmọ̀, tó ní òye, àbí àwòrò jẹ́ alágbára náà ni àwòrò, torí kò sí àwòrò òrìṣà tí ò lè ní agbára, torí ẹni tó bá ń kojú òrìṣà, tí ń bá òrìṣà sọ̀rọ̀, tó ń gbọ́ tí òrìṣà ń sọ, alágbára ni. Fún ìdí èyí, àwòrò ó jẹ́ adarí òrìṣà yòówù, olórí òrìṣà yòówù, akojú òrìṣà yòówù tí a bá lè máa sìn, gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ ní ilẹ̀ Yorùbá. Àwòrò òrìṣà ó gbọ́dọ̀ jẹ́ ẹnìkan tí ó lè mọ yanjú aáwọ̀. Ó ní àpapọ̀, àwòrò òrìṣà ó jẹ́ òjíṣẹ́ kan àbí pàtó fún irúfẹ́ òrìṣà, alágbàwí òrìṣà. Irúfẹ́ òrìṣà tí ó wù ká lè mọ sìn, ẹni tó bá ti jẹ́ àwòrò ní ìdí rẹ̀, ó jẹ́ alágbàwí fún irúfẹ́ òrìṣà náà. Fún ìdí èyí, àwòrò òrìṣà alágbára ni, kò ń ṣe ẹni tí a máa fojú di, kò ń ṣe ẹni yẹ̀yẹ́, kò ń ṣe ẹni àbùkù. Àwọn ènìyàn tó nítumọ̀ ni wọ́n ń pè ní àwòrò, àwọn tí wọ́n ní agbára, tí wọ́n mọ tó òrìṣà ń wí, tí wọ́n mọ tó òrìṣà ń sọ, tí wọ́n mọ bí a ṣe lè bá òrìṣà sọ̀rọ̀, tí wọ́n mọ bá a ṣe lè tú òrìṣà, tí wọ́n mọ bá a ṣe lè bẹ òrìṣà, tí wọ́n mọ bá a ṣe lè fi òrìṣà ṣe gbogbo ohun yòówù tá a bá fẹ́. Tọ́dẹ̀ jẹ́ olórí nídìí ẹ̀, tọ́dẹ̀ jẹ́ olóòótọ́, tí wọ́n dẹ̀ jẹ́ ẹni mímọ́. Àwọn ni àmọ́ pè ní àwòrò. Gẹ́gẹ́ bí a ṣe sọ lára ọ̀pọ̀, Ọ̀ṣun ó ní àwòrò títí ẹ̀, Ìjà ó ní àwòrò títí ẹ̀, Ọ̀ṣẹ̀yìn ó
ó ní àwòrán títí ẹ̀, ọ̀ṣọ́ọ̀ṣì ó ní àwòrán títí ẹ̀. Ní ìgbà mìíràn àwòrán máa ń pọ̀ gẹ́gẹ́ bí Ifá tó ṣe sọ, ṣùgbọ́n àmọ́ ní olórí nígbà míì, torí nínú Ifá tí a bá kí Ifá lọ, tí a bá kí Ifá bọ̀, àbí tí a bá ń so ìyẹ̀rẹ̀ Ifá, àwọn bàbá wa máa parí ẹ̀ sí ibi kan pé gbogbo aláwòrán sí ọ̀pẹ̀ ìyẹn ò rí Ifá wókì bí ti ń ṣe. So nínú èdè yìí àbí nínú gbólóhùn yìí, gbogbo aláwòrán sí ọ̀pẹ̀ ó túmọ̀ sí pé bóyá gbogbo àwa tá à ń ṣe ìṣẹ̀ṣe yìí àbí òrìṣà yìí, so àwòrán òrìṣà á máa pọ̀ ṣùgbọ́n wọn á máa ní olórí ní ilẹ̀ Yorùbá. Àbọ̀rú, àbọ̀yè, ìlàbọ̀yè, ìlàbọ̀yè, ìlàbọ̀ṣiṣẹ́. Lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ni Awo Ifákáyọ̀dé Ifáwòmíire Òjó.